so ìgbà táwọn RMQK dé tí wọ́n sìn ẹ̀tàn yẹn tún ga ju tẹ̀yìn onísùfíà lọ àwọn onísùfíà wá rí wípé táwọn bá ní káwọn gbógun ti àwọn RMQK yìí àwọn eléyìí ṣetán láti ba sùfíà jẹ́ pátápátá ò nítorí kíni ẹ̀mí àgbà yẹn tó bá jẹ́ pé gbogbo nǹkan lẹ̀mí wọn ń kọ́ wọn ọ̀yá kò ṣe mọ́ kéwú na your mate. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillah thumma salatu wassalamu ala rasulillah. Alhamdulillahi alladhi arsala rasulahu bil huda wa dinil haqq liyudhhirahu ala ad-din kulli wa kafa billahi shahida. Thumma salatu wassalam على المبعوث رحمة للعالمين وعلى آله وصحابه وسلم أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó gbé ànábì wa sallallahu alaihi wasallam dìde láti lè jẹ́ ìkẹ́ fún gbogbo ẹ̀dá ìjẹ́ ìkẹ́ tí Ọlọ́run gbé ànábì dìde tó jẹ́ ìkẹ́ kìí ṣe fáwọn èèyàn nìkan gbogbo tí bá ń jẹ́ ẹ̀dá Ọlọ́run Ọlọ́run fi ànábì ṣe ìkẹ́ fún adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba náà tí ó ti já mọ̀ wípé ẹ̀sìn ó pọ̀ ṣùgbọ́n Islam ni ó borí ni so kì í bá wa lójijì kò dẹ̀ ń jẹ́ tuntun lára wa táwọn kan bá kóra wọn jọ tí wọ́n gbé ẹ̀sìn kan yọ tí wọ́n bá ti lè pè ní Islam a kì í ní problem pẹ̀lú wọn yes mo sọ lánàá nínú program tí mo ṣe wípé Guru Maharaj ìgbà tó dé tó gbé ẹ̀sìn yẹn yọ tó sì pè ní independent religion pàwọn mùsùlùmí à ní problem pẹ̀lú ẹ̀ torí wípé Nàìjíríà tá wà yìí àwọn kan máa ń sọ wípé secular state ni Nàìjíríà ò kì í ṣe secular state o multi-religious state ní Nàìjíríà in tí ń jẹ́ secular state ó ní state ìlú tó bá jẹ́ wípé ẹ̀sìn ẹyọ kan ló ń control ẹ̀ tàbí ìlú tí ó recognize ẹ̀sìn kankan secular state nìyẹn so multi-religious state ó ní Nàìjíríà ìtẹ́fìmọ̀ bẹ́ẹ̀ ó ní wípé a gba ọlùdé ìtúnú àwẹ̀ gọ́ọ̀mẹ́ntì ó fún wa wọ́n recognize Islam nìyẹn náà bílé abádé wọ́n fún alọ́lùdé ẹ̀ wọ́n recognize Islam nìyẹn náà tí Easter Sunday bá dé wọ́n fún àwọn Christian àbí Easter Monday ni wọ́n fún wọn wọ́n recognize Christianity nìyẹn àwọn ẹlẹ́bọ náà sìn àwọn náà ti sọ pé ẹ gbọ́dọ̀ máa fáwọn náà lọ́dún tàwọn náà wọ́n fún wọn ní ọdún ìṣẹ̀ṣe a jẹ́ wípé Nàìjíríà kìí ṣe secular state multi-religious state ni ìyẹn wá jẹ́ problem fáwa mùsùlùmí kò ń ṣe problem fún wa torí pé Ọlọ́run gangan tó rán ànábì sí wa ó ti já mọ̀ wípé ẹ̀sìn máa pọ̀ ẹyọ kan lọ́lọ́run wọ́n gbà ní so ló fi sọ wípé òun Ọlọ́run ọba ló ń gbé ànábì dìde bílíhùdá pẹ̀lú mànà wàdínil haq àtẹ̀sìn tó jẹ́ tòdodo tí ṣe Islam ó wá ní liyudhhirahu ala dini kullihi kó lè jẹ́ wípé Islam gangan lọ́lọ́run fún ara rẹ̀ ó fi borí gbogbo ẹ̀sìn gbogbo ibi tó bá jẹ́ pé lóríire nìkan lèèyàn rí téèyàn òró lórí burúkú oríire yẹn ò ní nítumọ̀ síyàn gbogbo ìgbà tó bá jẹ́ pé olórí burúkú nìkan lèèyàn bá jẹ́ tí ọ̀rọ̀ àwọn olóríire kò ní wò pé kóun pò ní orí ibú nítorí pé kò róríire lẹ́gbẹ̀ẹ́ rírí tó lóríire ń rí olórí burúkú lólóríire fi ń dúpẹ́ wípé Ọlọ́run mẹ́jà pò ní oríire yìí o já dúró síbẹ̀ o ìyẹn láti máa béèrè uprightness Rabbana afrighi alayna sabra wa thabbit aqdamana wansurna ala al-qawmil kafirin ìtumọ̀ rẹ̀ ní pé Rabbana ìwọ Ọlọ́run ọba wa afrighi alayna sabra mọ̀ọ́mọ̀ fúnra rẹ̀
fún wa ní ìrọ̀rùn láti lè ṣe sùúrù lórí in tó jẹ́ wípé a máa rò pé yẹ ká ti ní tá àti ìwà ní nídìí ẹ̀sìn ti wa tá a wá ráwọn ẹlẹ́sìn míì tí ń gba ọ̀nà aburú rìn fún wa ní sùúrù ká má lè sọ wípé ẹ wò bóyá ká gbé ẹ̀sìn sẹ́gbẹ́ o ẹjẹ́ àlọ́ gba nǹkan o ara tuma Rabbana afrigh alayna sabra nìyẹn Rabbana afrigh alayna sabra ọlọ́run lè fún wa ní sùúrù lórí ẹ̀sìn wa tó jẹ́ wípé àwọn nǹkan kan ń bẹ tó jẹ́ wípé àwọn tí wọ́n bá wa ṣẹ̀sìn yẹn wọ́n ó rí gẹ́gẹ́ bíi pé sọ́fánẹ́sì ni fún wa láwùjọ tá a jọ wà nígbà táwọn ò ṣe wá fáwa ní sùúrù ká lè rí pé sọ́fà lápèjúwe èèyàn jẹ́ mùsùlùmí ọlọ́run wa bò láṣìírí ó wá lówó lọ́wọ́ irú ilé tó fẹ́ ló kọ́ irú mọ́tò tó wù ló ń gùn ó dẹ̀ lówó lọ́wọ́ ṣùgbọ́n ká ṣe fàájì ká lọ klọ́ọ̀bù ká gbé obìnrin ká náwó wájú eléré èèwọ̀ lẹ̀sìn tí wá ṣe fún wa àwa wà láwùjọ tó yẹ pé ara wọn míì táwọn náà lówó bíi tiwa yẹn tí wọn ní irú mọ́tò tá a ní táwọn á fi ń ṣe fàájì fi ṣe gbogbo wọ́nranwọ́nran ń kí ọlọ́run fún àwa ní sùúrù tá a fi lè sọ wípé bẹ́ẹ̀ sìn wá sí fẹ́ mú ṣe ń ṣe ni wà fábìt akudamana ọlọ́run jẹ́sẹ̀ wo lè dúró gbẹ̀ngbẹ̀ng lórí òdodo tá a wà kódà bó fẹ́ kọjá wípé àwọn life materials tí àwọn míì bá ní níbòmíì a ní lè tójú bọ̀ tí ó jẹ́ pé ìtọ́lọ́n bá ṣe fún àǹdí ẹ̀sìn wa a mọ̀ pé yóò mú ìfọ̀kànbalẹ̀ lọ́wọ́ wansurna al-qawmil kafirin ìtumọ̀ rẹ̀ ní pé ọlọ́run wá fún wa níṣẹ́gun gbé wa borí àwọn tọ́jẹ́ wípé wọn tọ́ bá wa ṣe ń tọ́ tá a wá rí inú wọn tí ó lágbára ju bá wa ṣe lágbára lọ láyé tí ó wà fẹ́ máa lo agbára ńlẹ̀ wa lórí bóyá lọ́nà agbára ìlú agbára ni o àbí lọ́nà ìfiniṣe ẹ̀yẹ ọlọ́run gbé wa borí ẹ̀ so eléyìí túmọ̀ sí wípé kí ẹ̀sìn kó pọ̀ kò ń ṣe tó tuntun fún mùsùlùmí tó bá lágbọ̀ọ́yé ti ń ṣe àwọn ẹ̀ka ń kà wá ẹ rí i pé mùsùlùmí ò ní problem pẹ̀lú wọn nítorí kíni nítorí pé wọ́n pè ní dinun mustaqillun an independent religion kò ń ṣe Islam so mùsùlùmí tó bá lọ àárín wọn a ní kápá kankan ju kákan ṣe wáàsí ní tí Islam ti wá sọ pé tó bá máa jẹ́ mùsùlùmí o those are the criteria those are the qualities of being Muslims but a ní kápá àti lọ fàyàn kan kúrò nínú ẹ̀sìn tó bá ní lòun yẹn láàyò tó ń fẹ́ ṣe àwọn ẹ̀ka ń kà wà ẹ̀sìn Guru Maharaji wà ẹ̀sìn àwọn olóòṣà wà àwọn ẹlẹ́bọ ń ṣe tiwọn ẹ rí i pé àwọn kírísítẹ́nì ń ṣe tiwọn mùsùlùmí ò kì í tọ́jà mùsùlùmí ò dẹ̀ kì í sọ fún yẹn wípé fóònù ẹ̀sìn tó ń ṣe mùsùlùmí máa sọ ẹwà àti mẹ́sẹ́gìsì tí ẹ̀sìn tiẹ̀ gbé wá ni bẹ́ẹ̀ tán bá ṣe pọ̀ ń bí nǹkan tó ni ó ṣe determine the number of people that will embrace it so ìgbà táwọn RMQK dé tí wọ́n ń sìn ẹ̀tàn yẹn tún ga ju tẹ̀yìn onísùfíà lọ làwọn èèyàn fi síkù ń bẹ̀ ní ẹ fi síwádọ̀ wọn àwọn onísùfíà wá rí wípé táwọn bá ní káwọn ó gbógun ti àwọn oní RMQK yìí àwọn eléyìí ṣetán láti ba sùfíà jẹ́ tán pátápátá ò nítorí kíni ẹ̀gbọ́n tí kéwú ńlá sọ kéwú ńlá yìí ni nọ́mbà 2 tó fi kéwú bá ẹ̀mí àgbà gbé ọ̀rọ̀ RMQK jáde ẹ̀mí àgbà yẹn tó bá jẹ́ pé gbogbo nǹkan lẹ̀mí wọn ń kọ́ wọn ọ̀yá kò ṣe mọ́ kéwú na your mate ebo ni kò sí táwọn ò lè fi kò sí tí irú kàyà ìlú kọ́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  yà ìlú nkásífà yà ìlú ṣé ẹ̀mí àgbà wallahi kò lè bọ́ta kó búra wípé kò wù kó wọ́n jàfa wallahi ó wù kó jàfa agbára kọ́kọ́kọ́ yà ìlú ọ̀kà kéèyàn jàfa wallahi láàsì mọ́ fàlà àbúra ẹjẹ́ lé nǹkan kan sí àwọn èèyàn ń sọ òyìnbó gidi láì lọ skul ẹ mú ẹni tí ń sọ lárúbáwá jáde láì lọ lékéwú tí èsì sọ ọmọ lárúbáwá ọmọ òyìnbó tí ò lọ skul ó lè sọ òyìnbó torí pé èdè wọn ni àìmọye àwọn ọmọ Yorùbá wa tí wọ́n lọ skul kankan wọ́n dẹ̀ ń sọ òyìnbó gidi wọ́n dẹ̀ lọ skul ẹ wá sọ ẹni tí ń sọ lárúbáwá jáde láì ṣe kó lọ lékéwú
so ẹ̀mí àgbà yẹn ó wù kọ́ ọmọ lárúbáwá sọ gbàgbára Rúkọ̀yà ìlú ọ̀ka lárúbáwá torí pé èdè kan ní lárúbáwá tó jẹ́ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala òun gangan ní sọ èdè yẹn, èdè tọ́lọ́run fi sọ Kùránì kalẹ̀. Ẹ mọ̀ pé dé ní ìtumọ̀ lọ́dọ̀ ọlọ́run ní ebi gbogbo èdè ọlọ́run ló ní, kí ló dé tọ́lọ́run wá lọ ṣe ikhtiyaru al-lugati al-arabiyya wa anzala biha al-Qur'an al-karima, ó wá fi sọ Kùránì kalẹ̀, ó sì tún fi boast, ó ní inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafizuna, àwa la sọ Kùránì kalẹ̀, àwa la máa sọ. Ó tún wá ní inna anzalnahu Qur'anan arabiyyan, àwa la deliberately sọ Kùránì kalẹ̀ arabiyyan, èdè tá a múnú gbogbo èdè, bó fẹ́ bó jẹ́ pàwọ́ la ní gbogbo èdè arabiyyan, èdè lárúbáwá ni. Ẹ rí i pé RMQK yẹn lóòkì òun lẹ̀mí àgbà rọra fi ń jẹun, nítorí pé gbogbo ohun tí kéwú bá ti débẹ̀ kéwú ó gbé jáde ni. Táwọn kéwú ńlá àti amòye àgbà tí wọ́n bá mọ̀ pé àwọn àáfàá súnà ó dìde máwọn lọ́rùn báyìí ni, wọn àbá máa lọ ní lóòkì wọn jẹ́ẹ́jẹ́ bí wọ́n ṣe ń fi kíní ẹ jẹun lọ lábẹ́nu, wọ́n ti fi jẹun lọ lábẹ́nu náà o. Àwọn àfọ́ onísùfíyà tí wọ́n mọ̀ wọn ò tó bẹ́ẹ̀ wọ́n dìde mọ́ wọn lọ́rùn. Àwọn àfọ́ oníjàlábì tí wọ́n mọ̀ wọn ò tó bẹ́ẹ̀ wọ́n dìde mọ́ wọn lọ́rùn. Àwọn àfáà súnà nìkan náà tá a lè dìde nítorí pé àwa ní iṣẹ́ wa àti wọn ò fìbí kankan jọra. Àfáà súnà yìí ṣe jálàbí, àfáà súnà yìí pé ó kọ àlìjẹ̀nú, àfáà súnà yìí sọ pé àfáà súnà ò kì í ṣe lọ́hùn, àfáà súnà ò kì í ṣe bọ́, àfáà súnà ò ní gbà kẹ́ ìntàpírìtì kéwú sódì. Àṣebẹ́ rí báwọn àfáà súnà gan ṣe ń nàró mọ́ra wọn lọ́rùn lórí àwọn mọ̀sáìlù ìlmíyà. So ìnàró tá àfáà súnà bá nàró máa àfáà súnà lọ́rùn kò ní jẹ́ ọ̀rọ̀ wípé wọ́n gba kọ́sítọ́mà mi wọ́n fẹ́ bọjà ìjẹ́, wípé báyà bí àyà Kùránì ń ṣe lọ, bí àwọn sàbẹ̀ ṣe tú nǹkan ló ṣe tú, bádìsí ń ṣe wá nǹkan ló ṣe tú, lẹ́gbọ̀ọ́ táwọn àfáà súnà ọmọ fà láàrin ara wọn. Abadan ẹ lè gbọ́ kọjá pé àwọn àfáà súnà ọmọ jà sí pé tí a lọ kọ́kọ́ dé tí a ní ọ̀kọ́kọ́ dé, àwa làgbà àwa là ìsàgbà, ọ̀rọ̀ ọmọ gẹ́gẹ́ ní ma jẹ́ bone of contention argument lọ́dọ̀ àwọn àfáà súnà. Ẹ wá rí i pé gbogbo àwọn àfáà onísùfíyà ń tàǹbà wọn fà náà nìyẹn náà. We do respect them, a máa ń respect wọn náà.